nígbà tẹ́mi ò fi di ìmáàmù àwọn ẹlẹ́bọ wa ń sáré káàkiri kí n mọ́ di ìmáàmù wọ́n á ní wọ́n lọ rú ojú ọ̀nà fún mi mo ní kí ni jẹ́ bẹ́ẹ̀ mo rí ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ níbi kan tí mo dá sọ̀rọ̀ ó pè mí lẹ́yìn ó ní sọ mọ̀ pé wọ́n ní future imam àkọ́yẹ́ kó máa dá sọ̀rọ̀ mo ní kò ní da fún láyé wọ́n sọ̀rọ̀ ẹ̀fún mi mọ́ àwọn ẹlẹ́bọ àwọn tí ì ṣe mùsùlùmí wọ́n rí àgbà ẹ̀sìn fí à ń bá wọn wí ọ̀wọ́n sọ fún mi pé kí lórí tí mo fi ń dá sí ṣé kìrìsìtẹ́nì ni ó fi mi jẹ ìmáàmù ni abẹ́lẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ló ti wẹgbẹ́ wọn ọ̀wọ́ ẹyọ kan ọ̀wọ́ méjì yóò fẹ́ tó márùn níjọ́ náà lọ́hùn wọn wá introduce mi síkà bó ṣe rí nù abẹ́ ṣe inauguration ṣẹ́gbẹ́ awo la fẹ́ dálẹ̀ ni bàbá kìí ṣàwọn nìkan ni wọ́n threatening bí wọ́n ṣe máa wá ṣe nu abẹ́ ṣe inauguration league of imam ó di wàhálà lórí ìkíni. bàbá ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé mélòó ìmáàmù ní sòdodo ọ̀rọ̀ lórí mímbàrí rẹ̀ wọ́n lè sọ mọ́ bàbá wa akẹ́kọ̀ọ́ ló ń bá mi fi àlùkìyámà kí bàbá kó wa mi dáríjì bàbá yẹn ń bá mi sọ̀rọ̀ ń jẹ́ kan pé wọ́n mú ìṣẹ́gbẹ̀tàrí mọ́ ní náà ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá díjọ́ ìgbìdà àlùkìyámà ń jẹjọ rẹ̀ bàbá gbogbo ìmáàmù ló ti ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ló ti wẹgbẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ló ti wẹgbẹ́ wọn ọ̀wọ́ ẹyọ kan ọ̀wọ́ méjì yóò fẹ́ tó márùn níjọ́ náà lọ́hùn wọn wá introduce mi síkà bó ṣe rí nù bàbá kìí ṣẹgbẹ́ ìsìlámù kìí ṣẹgbẹ́ ìsìlámù ẹnìkan ló jẹ́lẹ́rìí mi nínú àwọn èèyàn tó sún mi dáadáa ó wá yanúlẹ̀ báyìí pé ha mo ní panudé ọ̀ ní gbọ́ tán bá wọn níjọ́ náà lọ́hùn bàbá náà ń sọ fún mi pé ìjẹ́ máàmù ti tiẹ̀ tó fi dì máàmù àmọ́ dáadáa tó ń ṣe fọ́lọ́hùn ni wàláhì tàláhì wọ́n ń sọ níjọ́ náà lọ́hùn tó bá díjọ́ ìgbéra kìí àmọ̀ sí àlátúnlé ìsọ wípé a ti parí ọ̀rọ̀ yẹn ní sẹ́mà àti tá àti máa ń ṣèpàdé tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn kan yarí wọ́n ní alọ́mọ iṣẹ́ ìmọ̀ ṣe nǹkan kan ìmọ̀ dárúkọ rẹ̀ ní dáadáa bàbá wọn sọ àwọn tí wọ́n wà ń bẹ̀ ìmọ̀ fi wọ́n rẹ̀ ni ló fi já sí pé ẹni tí ó tako ìfẹ́ inú àwọn kan tí wọ́n gbà fún lágbàlagbà ní màámù wọ́n tó ń sọ wọn kò ní lè tako yóò jẹ rẹ̀ ṣù kò ní ṣe tí ó fi jẹ́ iṣu torí wọ́n bá fẹ́ ra tààrà bàbá àdáwò tá kò ẹni tí ó sọ̀rọ̀ fẹ́nu yìpẹ̀ ní fi mú yàwẹ̀ yìpẹ̀ la ilaha illallah láì ṣe bébí yìpẹ̀ kíyàn fi mọ́jú àwẹ̀ lẹ̀ subhanallah ọba nínú jẹ́ púpọ̀ ilẹ̀ haúsá lè mi gbé dàgbà ó ṣòro káúsá tó kírun lẹ́yìn Yorùbá wọ́n ní torí pà lẹ́sìn tí wọ́n parọ́ mọ́ wọn ọba abẹ́lẹ́ ọ̀nà àlọ́ ẹ̀ kó dákun rìn àjò tá a rìn lọ yìí nǹkan pọ̀ lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ líìgì yìí kì í ṣe pé nǹkan kan òjò ti rọ̀ lẹ́nu ìgbà tá a ti wá síwájú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fèsì ọwọ́ akéré torí pé ẹni tó bá ti ní Ọlọ́run gbogbo nǹkan lónìí fún ara mi ní drive fún ara mi ó yà nìkan ní tẹ̀lé ẹnìkan ní pẹ̀lú mi wọ́n fi jẹun alábí sọ́wọ́n pọ̀ jù ní wọ́n ti pàdé mi lọ́dọ̀ ọ̀rọ̀ sèfì níjọ́ kan rí láti fẹ́ gbogbo ọ̀ṣọ́ fún ara mi náà ni èmi nìkan náà ni ìwé ọba ohun tí wọ́n fún wa ní mọ̀ràn àgbò òṣìṣẹ́ máa tẹ̀lé àfi kéèyàn tẹ̀lé àfi ká gbé security lóòótọ́ ó ṣe pàtàkì Islam lẹ́ Yorùbá yóò máa sunkún tí ẹ bá ń wo gbogbo ìrírí àti nǹkan tí ń ṣẹlẹ̀ wallahi alazim kí ni mùsùlùmí máa ta ọkọ̀ òdodo nítorí ìfẹ́nu aburú ńlá ni a fẹ́ ṣe inauguration ṣẹ́gbẹ́ awo la fẹ́ dálẹ̀ ni Allahu akbar bàbá kìí ṣàwọn nìkan ni wọ́n threatening bí wọ́n ṣe máa wá ṣe nu a fẹ́ ṣe inauguration league of imam ó di wàhálà lórí ìkíni ọlágbára bàbá gbogbo ẹ̀ ọ̀pọ̀ púpọ̀ ọ̀pọ̀ háyà nínú àánú Ọlọ́run àwọn kan láwọn fún wa lọ́dún mẹ́wàá owó kan ó di láti Saudi ẹbí ọmọ báyà bá wọn ti bá ṣètò owó láti Saudi ni ọ owó kan bọ̀ láti Saudi àwọn àwọn tí àdúrà tèmi ni pé àdúrà ni wọ́n ṣe Ọlọ́run jó wá láti Saudi o bàbá ẹ bọ́ sẹ́dẹ̀ ní gbádùn ẹ̀ ní gbádùn ẹ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀ bàbá àwọn kan fún wọn lẹ́ẹ̀ni ni bàbá we are noticed because they saw us as a threat
Ọlọ́run ní kí wọ́n wọ̀dọ̀ wa á tún wá bínú àgbọ̀dọ̀ bínú àmọ́ rẹ̀ ni bàbá nínú kẹtẹ sọ lẹ́ẹ̀kan agbẹ́ni pé ẹ ti wá fine ẹ ti sọ náà pé ẹ study this new league Ọlọ́run mọ̀jà ṣe àgbákò tá a fi mọ̀ búyàn kódà kẹ́lẹ́ mà tá a bá lẹ́nu ìkànnì wa ti ṣe program kan tí wàá bẹ ṣe yìí mẹ́sẹ̀kẹsẹ̀ ni màá pè this is an order we are not for that ẹlẹ́kọ̀ọ́ ni wá àìṣe ẹni ẹ̀kọ́ either of the two ni ẹ máa jẹnu ayé ẹni ẹ̀kọ́ kò ní sọ̀rọ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ kò ní sọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ làwà àwọn ìṣẹ́ ni ẹ̀kọ́ ọba mufti fìlà ibo láyé rẹ̀ jẹ́má bẹ́ẹ̀ bá fi sọ́wọ́ wọn lè ṣe èrè tẹ́ ẹ bá fi sẹ́sẹ̀ wọ́n nìkan ti ṣe yín tẹ́ ẹ bá fi débàdí wọ́n ní ẹgbẹ́ lọ àrò bẹ́ẹ̀ bá ní rọ́bítọ̀ yìí èyẹ fẹ́ sọ pé òun fẹ́ yọwọ́ yìí kò ń bẹ́ẹ̀ ó yẹ kó sọ pé ń ṣe èrè ni tàbí mugbó fìlàní tó jẹ́ pé orí yín ló fit ẹ̀yin lẹ́ni fíkra yìí ẹ wá gbélẹ̀ fún àlè òun mà pé ẹ fẹ́ kankan ju àlùjánnà lọ ọlọ́run bá fi àlùjánnà yẹn bá fi ta yín lọ rẹ̀ àbá mo tọ́ nìyí wọ́n júmọ́ àná mo ń drive mo wá ń send message kan sí platform fáwọn èèyàn mi kí ni yẹn wá látòrú sáà wọ́n á disturb mi mo wá wò pé ẹ sọ ọ̀rọ̀ kan iye àwọn tó ti pè mí lórí ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin líìgì ọ̀rọ̀ tí mufti sọ yẹn tètè kọ́lẹ̀ o ẹ̀ tètè máa ń ṣiṣẹ́ lórí ẹ̀ o wọ́n á fẹ́ sọ bàbá mufti nísìnyí pé project yẹn kejì nígbà kọjá project tàwọn o project líìgì ni ó jẹ́ Arabic University yẹn kódà as I speak with you now láàárọ̀ yìí a ti bẹ̀rẹ̀ àti discuss it we are constituting educational committee lórí ẹ̀ wọ́n á fẹ́ gba ìdákẹ́ lọ́wọ́ yìí Malam Yusuf ẹ dákun ẹ yọ̀ǹda Barrister Liberty fún wa aláwọn ti yọ̀ǹda Masha Allah torí pé legal team wa it has to be an extraordinary legal team torí pé ṣe wà iṣẹ́ pọ̀ tó pọ̀ àwọn mọ́mù kan wà tó yẹ pé agbára wọn ká ìsìlámù lú wọn àfi ká bá wọn dá sí like seriously agbára wọn ká ìsìlámù lú wọn bàbá ìgbà tẹ́mi ò fi di ìmáàmù orí afẹ́fẹ́ mo ti ń sọ yìí mo di ìmáàmù nígbà tí wọ́n ní wá dì ní wọ́n sọ lọ báyà kankan ní láyé ìpè lágbájá mo fẹ́ ṣe mọ́mọ́ láyé kò ṣẹlẹ̀ rí àwọn ẹlẹ́bọ wá ń sáré káàkiri kí n mọ́ dì ìmáàmù wọ́n á ní wọ́n lọ rú ojú ọ̀nà fún mi mo ní kí ní jẹ́ bẹ́ẹ̀ mo rí ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ níbi kan tí mo dá sọ̀rọ̀ tó pè mí lẹ́yìn ó ní sọ mọ̀ pé wọ́n ní future imam àkọ́yẹ́ kó máa dá sọ̀rọ̀ mo ní kò ní dá fún láyé mọ́ sọ̀rọ̀ ẹ̀fún imá àwọn ẹlẹ́bọ àwọn tí èsì mùsùlùmí wọ́n rí àgbà ẹ̀sìn fí à ń bá wọn wí ọ̀wọ́n sọ fún mi pé kí lórí tí mo fi ń dá sí ṣé kìrìsìtẹ́nì yóò fi mi jẹ ìmáàmù ní abẹ́lẹ́bọ wallahi alazim bàbá nǹkan ṣe wọ́n lẹ̀ Yorùbá o nǹkan tó pọ̀ ìlú tí ìsìláàmù bẹ̀rẹ̀ wá ti ní kápá lórí tí ń ṣẹlẹ̀ ó yẹ kí líìgì ó bá wọn dá sí kéèsì méjì káwọn wájú wa báyìí ìkan ó gbà mí kí n travel lọ sí Abẹ́òkúta ní ọ̀sẹ̀ yìí lórí ọ̀rọ̀ líìgì à ń bọ̀ wá lọ́sùn náà àbẹ́ẹ̀kọ́ ni Ọlọ́run kó dákun náà nú ẹ̀ project yìí èmi máa ń tàgẹ̀ ní project àlìjẹ́nà fẹ́ni tó bá kí ẹ̀ láti gbàgbé wà lìtẹ́nà Ọlọ́run kó dákun ilẹ̀ Yorùbá gbogbo àrùn tí ń ṣe wá Ọlọ́run kó dákun kó wá sàn o gbogbo ń tá àmọ̀tẹ́lẹ̀ lọ́lọ́run bá lo bàbá yìí ní sábàbí tẹ́gbọ̀n bá wà ń bẹ̀ kéyàn fi sí dáadáa kó tún kó kúrò ń bẹ̀ ní fífi làdébàdì orí náà láfíìsì bàbá Adépọ̀jù mo kí màmá wa kú sí Ọlọ́run lára yìí màmá láti ìgbà tí mo ti débí wallahi conversation mi lórí ọmọ ni yọba wa náà bá jẹ́ àmà láti gbẹ̀gẹ̀rẹ̀ ok ìyẹn lẹ́yìn jẹ́ ok ìyẹn lẹ́yìn náà jẹ́ jẹun ajábàlá ti gbẹ̀gẹ̀rẹ̀ dàbí máa dàlá wà dùn mí ajígẹ̀ ní òsínbí almudiru òsínbí almudiru pẹ̀lú wàrà tó ṣe dáadáa obìnrin náà nú ẹ̀ gbogbo ẹ̀yìn kọmití Ọlọ́run kó bá dúró tì í gbogbo ẹ̀yà àgbààgbà lórí ìrìn àjò Rabitatul A'imma wal Ulama Edo wa Delta pẹ̀lú àtòrí almudiru ajígẹ̀ sójú Ọlọ́run tó confam orí bẹ́ẹ̀ bá jíṣẹ́ mi lọ́dọ̀ ẹ̀sìn wa ẹni mọ̀ pé ń tẹ̀lé sójú Ọlọ́run tó confam làwọn méjì yẹn
kò lè sí kankan tó lè mì wá lẹ́yìn àdánwò Ọlọ́run tó bá mú wá. Allah ẹ̀yin ojú yín rárá ẹ̀yin ojú yín ẹ wá. àṣẹ àjẹgùn ló tẹ̀ ní masha Allah ní mahadul arabi masha Allah. abájọ ẹ̀yin náà wọ́n ti ń jáde nínú yín engine ti ń jáde nínú yín engine ti ń fọ̀hún jáde wọn lágbára pọ̀ Ọlọ́run bá dó tì yín.